ẹ wò ó mo bá pàdé ọmọkùnrin kan ń bá lọ síjọ ìṣẹ̀lẹ̀ kan mo gbìyànjú ó fẹ́ mi níyàwó mo bá lóyún fún kí ni mo lóyún fún tán aṣọ́mọkùnrin níyàwó sílé àǹtí ṣeun gbogbo nǹkan tí mo ní pátá ló gbà lọ́wọ́ mi tán àṣẹ tó ń pè ní bọ̀yàntí ẹ̀ fún mi àṣeyàwó ẹ̀ ni ó ń pè láàbúrò ẹ̀ fún mi ìyàwó ẹ̀ ni ìyẹn máa wá sọ́dọ̀ mi á kó àwọn nǹkan mi máa fún un olùwà ń gbà mí tó máa sùn mọ́jú mo ṣàmọ̀ pé tó bá ti wá sùn ọ̀dọ̀ wa mọ́jú tó wá síbẹ̀ ọkọ ó máa ní òun bọ̀ pé kò ń lọ bá a sọ̀rọ̀ pé kinní kan pé bó ṣe gbé tó ń wáyé wọn ní wọn kò dá kí ẹ máa sùn ní kí ẹ máa gbélé obìnrin pé kinní kan ẹ bá wọn sọ̀rọ̀ òun bọ̀ jẹ́ kó ń lọ bá a sọ̀rọ̀ ó ń bínú gan-an kinní kan àsọkọ mi ló ń bá àsìbọ̀bọ̀ yìí ló ń bá a sùn mọ́nú yàrá ni tó bá sọ fún yàn wípé bí mo ṣe gbọ́n tó bí mo ṣe já tó àmọ́ nǹkan kan wà tó ọmọkùnrin yẹn máa ń ṣe fún mi ìbálòpọ̀ yẹn kò fi jẹ mí yà kò wá lọ bí iṣẹ́ mọ́ èmi náà dẹ̀ rí bẹ́ẹ̀ tí ò dáa mi business tí mò ń ṣe òun àjọ ń ṣe òun àjọ ń paramọ́ ṣọ́ọ̀bù mi tí mo ní tọkọ mi tó lọ iná làjọ tọkọ mi dá mi lókòwò yẹn ni làjọ ń ṣe wọ́n dẹ̀ máa fún wa láwọn nǹkan every year wọ́n lè gbà mí wọ́n lè send ní every year bẹ́ẹ̀ ni máa send oṣù àyẹn nìyẹn fún àwọn kọ̀ọ̀kan mi tó wà ní ìlú lọ́hùn tó bá ti di pé ọdún fẹ́ parí bíi December báyìí wọ́n máa send owó yẹn sí mi gbà mí wọ́n lè send 500 gbà mí 450 gbà mí 350 bí nǹkan bá ṣe sínú wọ́n lè máa send ẹ̀ sí wa nìyẹn ní every year gbà mí ìgbọ̀nsẹ̀ gan lè pè mí pé ṣé mo ní ìdí epo torí ọkọ mi ní businesses káàkiri nílùú yẹn àní olówó lọ́wọ́ sẹ́ẹ̀ ọmọ ìkéré tó tètè méèkì ẹ̀ ní àǹtí ṣeun tí ẹ bá sì jẹ gbárùn ún rẹ sẹ́ni owó ìṣẹ́wà lọ́dún báyìí àmàlùmá tó ń rajà ọjà yẹn tó ṣe gègèrè nígbà tó yá ó ní àfù yẹn kàtà mo ní àfù lébẹ̀ ní ṣọ́ọ̀bù mi wà ní àmà sọ́fún yẹn pé àtà ṣọ́ọ̀bù mọ́ o pé wọ́n dẹ̀ máa gbà wọ́n máa gbà wọ́n náà máa gbà bá mú èèyàn kan wá bá ní àtà ṣọ́ọ̀bù mọ́ o ẹni bá ní pé wípé òun fẹ́ ra half pé ká má wọrí torí tàbí ta ṣọ́ọ̀bù mọ́ wọn ní wọ̀n dé half ó máa jẹ́ kọ́tà wọn á ní pé kí n má wọrí pé òun ò ní disturb mi nígbà ṣọ́ọ̀bù tó bá yẹ tó tàbí fẹ́ kọ́ ṣọ́ọ̀bù mi bí òun á bá mi kọ́ ṣọ́ọ̀bù mi yẹn òun á kọ́ sí iwájú ọ̀dọ̀ wa pé half lòun nídìí bá ṣe talẹ̀ náà yẹn nígbà yẹn náà àti ṣeun mo talẹ̀ ní 3 million torí bọ́ síta gbangba mo ta ní 3 million máa jẹ́ pé tó bá ti já tó bá jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn òun á bá kọ́ bá mi kọ́ ṣọ́ọ̀bù mi náà tí má fẹ́ ẹni kan bá mi kọ sí iwájú ọ̀dọ̀ mi wọ́n á ṣe gbé wọ́n á ṣe ní gidi torí pé òun máa láti wó ṣọ́ọ̀bù yẹn òun fẹ́ ṣe fẹ́ǹsì gbogbo nǹkan wọn lọ for now kì í ṣe máa wà ń bẹ́ẹ̀ náà bá nìyẹn àǹtí ṣeun báyìí kó 3 million fún mi báyìí bá lọ school àwọn ọmọ mi mo sanwó síbẹ̀ bó ṣe gbé owó tó kù lọ́wọ́ mi mo tún lọ fi rajà ọjà mi kún abáyà ṣe ń sọ à ń jẹ gẹ́ẹ̀ náà àbúrò ẹ̀ náà máa wá àjọ máa jẹ àjọ máa ṣe kíní kan ó wá ní ìjọ kan bùnmi náà ṣe wà níbẹ̀ bùnmi olóhùn lọ ṣàjẹgúnlẹ̀ ó lọ tó padà dé náà ni pé ó ajẹgúnlẹ̀ dàbí àwọn tájọ ṣe sísí ajẹgúnlẹ̀ gbogbo sọ̀dọ̀ wọn ti kú tán kí ní kọ̀ọ̀bà kò bàbà sásùn àwọn tí wọ́n gbé lọ síbi tán lọ yẹn ìmí ni wọ́n ti dé ìmí ti kú sọ́hùn tó ń sọ pé ìmí ti kú sórí ibẹ̀ yẹn ò tiẹ̀ òun ò padà mọ̀ nípa ẹ̀wọ̀n because òun tó bá ti ń ka bòlòbòlò káàkiri àṣírí ó máa ṣe kíni ó máa tètè tú so sì yẹn bẹ́yẹn wọ́n ti máa wá òun kiri torí máa yẹn ó ní connection káàkiri so òun involve ara wọn mọ́ anything mọ́ ó náà ti ṣeun ó ní ó wà jọjọ kan òun ò sí nílé òun fẹ́ lọ sí ìlú ọ̀dọ̀ àwọn ọba ìyá ọkọ òun yẹn kóun lọ wò ó òun ti bí ọmọ o òun bímọ fún o kẹwo johnny yẹn àti ṣeun mo mọ kò tí pòṣù mẹ́ta tí mo fi lóyún fún o pé àbó ṣe pé òun ò ní ìdòbìnrin tó máa fẹ́ òun ṣáyé lóyún fún ó ní òun á ní kò fẹ́ travel pé ọmọ òun yìí òun ò lè gbé lọ́wọ́ lọ ọmọ òun lè bímọ méjì fún ọkọ òun yẹn tí ó kú yẹn so ọmọ yìí òun ò lè gbé lọ́wọ́ lọ kọ́ wá pé ìgbà wo ni ọkọ kò gbọdọ̀ ṣẹ̀ṣẹ̀ gbọdọ̀ tí wàá bímọ wàá gbọ́mọ fún Bùnmi gbé kan bóun tẹ̀kẹ̀ ọmọ yẹn òun á travel gbà tóun lọ òun lòun wá tí Bùnmi gbọ́dọ̀ gbé gẹ́gẹ́ yìí òun ṣàbúrò ọkọ òun àtọkọ ń bára wọn sùn ó ń bára wọn sùn bí ti báwo ok tí n bá dé nígbà tóun dé òun wọlé Bùnmi wá sọ pé wò jẹ́ kí n jẹ́wọ́n kankan fún ẹ ọkọ ẹ̀ yìí ó kẹnu sóhun òun dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ torí wọ́n tó ní ìdòwò kan gbà kan bọ̀ tó dé ìyá àwọn ìjọba àwọn alájọṣepọ̀
Bùnmi ò bá ó ní sùúrù sórí ẹni tó wà yẹn àṣé báyìí ló ṣe rí àṣọ̀rẹ́ mi Bùnmi childhood friend mi ọ̀rẹ́ mi tájọ winá kọjá àṣé wọn àti bọ̀bọ̀ yìí gbà tí Bùnmi ò ṣe kí níbẹ̀ mu àṣọ ń bára wọn lájọṣepọ̀ wọn bá wọn lájọṣepọ̀ Bùnmi náà ń fún lówó tó ní òun gbó lọ́wọ́ ẹ̀yẹn irọ́ ni àṣírí padà tú so ó ń bá lájọṣepọ̀ gbogbo táìmù gbà míì tí máa pẹ́ mi ò ń bọ̀ bí wọ́n pẹ́ ẹ lóògbó ló wà ọ̀rẹ́ ṣo tí ń bọ̀ ni aṣọkọ mi ló ń bá alájọṣepọ̀ nílé mọ́ tó máa bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìbúlò wà ó tí ì dé ni mo ló wá dé nìsín báwo wá ní báyìí ṣo tí ń bọ̀ nìsín aṣọ ń bára wọn sùn nílé ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ní ògbà tí ìyẹn náà wá òun wá fúnra ṣe mọ̀ pé èmi ò fúnra àlè ló wá fúnra wípé ẹni tó ń wá yẹn ìyàwó rẹ̀ ni kì í ṣe àbúrò ẹ̀ torí pé ó kó gẹ̀ẹ́tì wọn ká wọn wọ́n bára wọn alájọṣepọ̀ bọ̀bọ́ ìdẹ̀ tí ń bẹ̀ ó ń bẹ̀ ìyẹn ló fà ń gba owó lọ́wọ́ ẹ̀ yàtọ̀ wá yá tí mo wá travel yẹn ni àbúrò ẹ̀ náà wá wá bàtà àbúrò ẹ̀ wọn nípa ẹ wò mo fẹ́ travel mo ṣe kò wá gbọ́ mọ́lẹ̀ fún wọn àwọn àti Bùnmi kọjọ́ máa tí Bùnmi máa lọ ṣọ́ọ̀bù tó wá gbọ́ mọ́lẹ̀ kí ní kọ̀ ló ń fi travel fún mi Bùnmi máa kàn pé akílódé ẹ máa wá síbi ẹ máa kó gbogbo nǹkan ẹ bá ló fi wá sọ fún mi lórí fóònù wọ́n jà ní ṣùgbọ́n tí mi wá dé padà pé ó fẹ́ yọ̀rọ̀ ẹ̀ padà nínú má yí padà sọ fún mi wá ní ó tó sí òun kí ní kọ̀ kò sọ àwọn bá sùn lẹ́ẹ̀kan gbàtí máa ń bá ọkùnrin mi tí bá jà bẹ́ẹ̀ yẹn òbí tó ní pé ó ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe máa dóòrè mi ó ṣe máa ṣe nǹkan ó ní pé wọ́n ní pé ibi tí a ṣe ìdúró kó ń jẹ́wọ́ fún mi pé woman tó máa ń wá yẹn ìyàwó òun ni ó ti bí ọmọ 4 fóun. wíkẹ́ Bùnmi ó sà sọ̀rọ̀ pé Bùnmi ló sọ pé káwọn ta kíní kan olówó kan tó máa ń gbà every year kíní kan Bùnmi èsì wàhálà ọmọkùnrin yìí ó sọ̀hún di ẹ̀dùn arinlẹ̀ tán ó sọ̀hún di ẹ̀dùn arinlẹ̀ kó tó di pé ó wá padà wá ó wá nǹkan yẹn wá padà sọ pé òun ń ṣe òun wọn á ní kò sí wàhálà àti Bùnmi o àti wọ́ o Ọlọ́run á dá yín lẹ́jọ́ ọmọkùnrin yìí òun ṣe lè àdéṣeun látọdún yẹn báyìí òun pẹ̀lú ẹlẹ́dàá òun ni o òun ò lọ́kọ òun ò dẹ̀ lálẹ́ tí òun bá ń dètà àwọn ọkùnrin pé ok kó n tiẹ̀ ṣe kí n pọ̀ owó tó ń sẹ́yìn sáwọn òun fi tọ́jú àwọn ọmọ òun ilẹ̀ tọkọ òun tó filẹ̀ òun tún tà nítorí pé òun ṣàfẹ́ ṣe ìbálòpọ̀ yìí ní tó òun fẹ́ nísìnyí ó lóun nìkan ni bí àgbàlagbà ni tó bá ti ṣe ń bẹ̀ tàwọn ẹ̀ ó jẹ́ òun wá òun gbé òun pẹ̀tù sáwọn ọmọ òun tó má ṣe wọn àfẹjọ́ ẹ̀sùn wọn kìíní kan tó lẹ́ni náà níyàwó sílé ó ní adé ti lọ ní àgbàlagbà ni kìíní rọ́bà lòun á fi mẹ́ǹtẹ́nì ara òun òun tó ń sọ kó máa ṣe kó ẹni tó ní bó kó ṣe tó náà ò ní ṣe tó lọ́rọ̀ òun ó ní ọ̀rẹ́ òun Bùnmi ó ní àwọn kíra àwọn o torí ó bẹ̀ òun gidi gan pé ọ̀rẹ́ àtijọ́ yìí òun kìíní kan ni ó bẹ̀ òun gidi gan òun sọ pé láyé màá máa kí ẹ ó mọ̀ kí mi bọ̀ pé mi àtijọ́ fẹ́ ṣe wọléwọ̀de over my dead body ọlọ́run ò ní jẹ́ ó ní dìísìn à ń kíra wa lókèrè ni ní èmi ni mo wà ó bọ́yìn mọ́ bá mi ṣe ṣọ́ọ̀bù yẹn kó dàgbà tó bá kọ́ ṣọ́ọ̀bù kan sọ pé kọ́ jọ̀kan máa mi kọ́ 2 máa yẹn lówó lọ́wọ́ ó jẹ́ kọ́ 2 ó ṣe fẹ́ǹsì ọ̀dọ́ tiẹ̀ tó ga báyìí ẹgbẹ́ kejì ní ṣe fẹ́ǹsì iwájú yẹn báyìí ṣọ́ọ̀bù mi la fi dí ẹnu ọ̀nà pé géètì yẹn máa gbé géètì sí mẹ́sàn-án ìdòwò sí wa mo gbé géètì sí ìmọ̀ àtàwọn ọmọ mi nínú ilé tí màá yẹn bá wá ó káàbọ̀ jọ tí ò bá wá màá tilẹ̀kùn ara mi nínú ilé máa lo kíní o ṣé ọkọ mọ́ mi òun láti bí ọdún 3 sígbà tó ń sọ̀rọ̀ fún yín ló ti wà ní stroke o àwọn àbúrò òun ò lọ wò ó àbúrò òun tó wà nílùú gan àwọn nìkan ló máa sọ̀rọ̀ táwọn bá sọ pé kí ni bẹ̀rù yẹn sọ pé òun ò lè kúrò nílùú yẹn ìlú ti mọ́ lára gbogbo àwọn òun ti kọ́ àwọn àbúrò òun sọ̀dí kò sí ohun tó kó wọn mọ́ra èyí tó wà nílùú gan sẹ̀fún máa wá sọ́dọ̀ àwọn tó yẹn náà fàyàwó náà nìyẹn náà ṣe ó dẹ̀ máa sọ́dọ̀ àwọn so ẹbí àwọn òun tó kọ́ bí wọn mọ́ra òun ti wá mọ̀ wípé ṣé rí bàbá tó bí òun lọ́mọdé sí i òun ò mọ́ o torí àwọn òfin òun tí àwọn fi kú but òun ti gba kámú wípé bàbá yẹn náà ló bí òun orúkọ ẹ̀ tó ń jẹ́ ìjẹ́ náà ló ń ṣì ń jẹ́ ti tó ń ṣe ń sọ̀rọ̀ yìí àmọ́ o kò sí relationship kankan láàrin àwọn láyé láti bí 3 years ló ti ní stroke wọ́n ti gbé lọ sílùú wọn ó wà ń bẹ̀ àbúrò wọn tó wà ń bẹ̀ gan kò lọ yọjú wò pé ẹ pẹ̀lẹ́ kinní kan because mo padà sọ ọ̀rọ̀ yìí fáwọn àbúrò mi mo padà sọ fún wọn tá àbúrò mi náà padà sọ tá ó ti ní tẹ́lẹ̀ nǹkan tó pé ẹnìkan mo gbà kí n sọ ní ọ̀rọ̀ yẹn ẹnìkan lọ fọlọ́pàá mú máa yẹn rí pé child abuse ẹni tó tẹ́ fẹ́ pàmò náà ẹ̀yẹ́ náà tó fẹ́ tà mí sóko ẹrú ni kọ́tọ̀ tó yọ mí ń bẹ̀ so thank you so much for your
understanding